Sùúrù, sùúrù, sùúrù ló dára. 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 Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ sórí ètò wa ètò Lédè Èkìtì lénìí pẹ̀lú èmi olólùfẹ́ yín àtàtà Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì, aya ọmọ Èkìtì. Èkìtì di méjì lọ́dọ̀ mi o, ìyá lọmọ eléyìí kúlẹ̀ àdéwúre. Mo kí gbogbo yín lénìí wípé ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí. Fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí wa ní ìgbà àkọ́kọ́, mo kí yín o, ẹ káàbọ̀. Ẹ jọ̀wọ́ kẹ́ subscribe sí orí ètò wa ètò Lédè Èkìtì ní YouTube. A wà lórí Facebook o, Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. Ẹ jọ̀ọ́ kẹ́ follow wa níbẹ̀ àti ní TikTok. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ wò kò ná yín ní kankan o. Ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé ètò wa lárugẹ. Lórí ètò wa o, a kì í sábà sọ èdè òyìnbó o, àmọ́ tó bá já sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí irú eléyìí tí àárí ògùn ẹ̀ ṣe lénìí, a máa fi sí bí àjàs lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, ẹ ń wo àwọn àwòrán kan báyìí lókè báyìí. Ṣe rí àwọn àwòrán tó wà lókè orí mi yìí tẹ́ ń wò tó ń ra ń lọ pẹ̀lú mi yẹn. Àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ní ibi àwòrán yìí òní mo fẹ́ fi gbà wá ní ìmọ̀ràn lénìí. Ẹ rí wípé àwọn ọmọ Senegal àti àwọn ọmọ Morocco tó ń gbá fútbọ́ọ̀lù Africa Cup Nation ní àìpẹ́ yìí tí àwọn ọmọ Senegal tó ń gbégbá orí òkè. Àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ ní ibẹ̀ tó jẹ́ wípé òní mo fẹ́ pe àkíyèsí wa sí, tí mo dẹ̀ fẹ́ pe òye wa sí, tí mo fẹ́ ká fi ṣe àríkọ́gbọ́n ká dẹ̀ fi wúlò lénìí. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ẹ pe àwọn ọmọ yín tí wọn ò fi gbẹ́ gbọ́ èdè tí mò ń sọ yìí, ẹ ṣàlàyé fún wọn pé nǹkan tó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn, pé nǹkan tó jẹ́ pé ó máa wúlò fún tọmọdé tàgbà ni, ìṣọkùnrin ni ìṣobìnrin ni, ó máa wúlò fún tọmọdé tàgbà. Bẹ́ẹ̀ ni, òun ni mo fẹ́ ṣe àlàyé fún yín lénìí nípa rẹ̀. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀, ọ̀pọ̀lọpọ̀ lórí, ṣùgbọ́n kí ló bá ìdí ìmọ̀ràn tèmi wá lénìí ní nǹkan tó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin tèmi, kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn. Yájò 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 kí mi rí ọ. Yájò 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 kí mi rí ọ. Táyé lolú yájò kí mi rí ọ. Ẹ̀dùn ọ̀gì jájò kí mi rí ọ. Àyàbá yájò tí mi rí ọ. Ibẹ̀ mélòó kù ẹ̀mẹ̀ lọ́kùtà. Ìyá ọmọ elélùkù lé adéwúre ò yájò. Ọmọ yájò kí mi rí ọ yájò. Táyé lolú yájò kí mi rí ọ. Ẹ̀dùn ọ̀gì jájò kí mi rí ọ. Àyàbá yájò tí mi rí ọ. Ibẹ̀ mélòó kù ẹ̀mẹ̀ lọ́kùtà. Ìyá ọmọ elélùkù lé adéwúre ò yájò. Ọmọ yájò kí mi rí ọ yájò. Òun lẹ ti rí yẹn ẹ̀yin tèmi. Lára àwọn kan tí a máa ń ṣe ní orí ètò wa nìyẹn o. Tá bá rí ẹni tó fẹ́ sọ àwọn ìtàn fún wa tó lè wúlò, ẹ jọ̀wọ́ a máa ń sọ ìtàn o. A dẹ̀ máa ń sọ àwọn ìrírí ayé lórí ètò wa yìí. Bẹ́ẹ̀ ni, ẹ kàn sí wa lórí aago tí a máa mú sílẹ̀ lórí ìkànnì yìí. Kẹ́ pè wá, kẹ́ bá wa sọ̀rọ̀, kẹ́ sọ ìrírí ayé ti yín fún wa. Ó ṣeéṣe tẹ́ ẹ bá fẹ́ ká dárúkọ yín, tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ká dárúkọ yín, tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ wá sọ fúnra yín, kẹ́ pè wá, kẹ́ fídíò ẹ̀ kẹ́ fi ránṣẹ́ sí wa, àyè wà. Ẹ sọ fún wa, ẹ jẹ́ káwọn ènìyàn kan kọ́ ìrírí lára wa. Bẹ́ẹ̀ ni, òun ni mo ní kí sọ fún yín ẹ̀yin tèmi. Báyìí ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Ẹ wo ẹ̀yin tèmi, bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù yẹn lọ, lóòótọ́ mi ò kí ń bá wọn sábà wò torí mi ò fi taratara ní ẹ̀bùn láti wo àwọn tó bá ti ń gbá àwọn fútbọ́ọ̀lù yìí. Ṣùgbọ́n ọkọ mi àti ọmọ mi wọ́n ní ìfẹ́ sí, wọ́n máa gbá, wọ́n máa ṣe.
ní ọjọ́ yẹn náà lọ́ bẹ̀rẹ̀ sí ní wò èmi náà wà níbẹ̀, mo bá wọn lẹ́nu ẹ̀ wọ́n á lé ẹ̀wẹ̀ máa ṣe o. Àmọ́ àwọn kọ́kọ́ jẹ́ kàyéfì sí mi níbẹ̀ ní ìgbà tí ṣe mọ̀ pé tó bá ti ń wò àwọn náà máa tiraka, wọ́n máa pariwo bóyá wọ́n banújẹ́ ni bóyá inú wọn dùn ni. Ìkọ̀kan wà tó wá jẹ́ kàyéfì fún mi níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù yìí lọ. Ó ṣe wá jẹ́ kàyéfì sí mi ni wípé òun ni mo fẹ́ ká múlò lé ní ká ẹ gbọ́ mi dáadáa o. Wọ́n gbá bọ́ọ̀lù yẹn dé ibì kan, wọ́n wá pe eléyìí tí wọ́n pè ní penalty fún àwọn Morocco pé kán wá gba penalty torí ti àwọn Morocco. Bí àwọn ọmọ Senegal bí wọ́n ṣe bínú nìyẹn wípé ìyànjẹ ni eléyìí jẹ́ fún wọn, wípé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ fi ṣe ojúṣàájú ni wọ́n fẹ́ fi dáàbò bo àwọn Morocco, èyí ẹ̀ tán pè ní favour, pé wọ́n fẹ́ fi favour wọn ni. Bí àwọn Morocco bí wọ́n ṣe gbà tínú wọn dùn nìyẹn, bí àwọn Senegal wọ́n ṣe bínú nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ wípé àwa aláwọ̀ dúdú a ní agídí, a tètè máa ń bínú, a kì í fẹ́ kọ́yàn wá jẹ. Bẹ́ẹ̀ ni, torí gbogbo wọn náà Áfíríkà ni wọ́n, bó tẹ̀ jẹ́ wípé àwọn Morocco fẹ́ máa fọgbọgbọ́n ṣe akọ ṣe fà àmọ́ wọn ò rí ìkankan ṣe sí. Áfíríkà ni wọ́n wà, ìkankan náà ni wá. Ní torí wọ́n fẹ́ máa lo àwọ̀ wọn tó mọ́ díẹ̀ yẹn láti fi máa ṣẹ̀mọ̀, ṣùgbọ́n náà mo kí wọn, wọ́n kó ọmọ ṣe. So gbogbo wọn kúkú gbọ́ èdè tí mò ń sọ o, àmọ́ mi ò ṣe ètò yìí torí ti wọn o, mo ṣe torí ti àwa ara wa, àwa ọmọ Yorùbá wa tí a gbẹ́ èdè ara wa tí mò ń sọ yìí, pé ká lè rí àríkọ́gbọ́n níbẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin wa. Ẹ̀yin tèmi, bínú ṣe bí àwọn Senegal nìyẹn o. Wọ́n wá láwọn ò bínú, wọ́n wá bínú lọ pé wọn ò ṣe, pé ìyànjẹ ló jẹ́ fún wọn. Bí àwọn èèyàn ṣe lọ bá wọn nìyẹn, àti àwọn ọ̀gá àwọn gbogbo lóríṣiríṣi tó lọ bá wọn sọ̀rọ̀ tó tù wọ́n nínú. Wọ́n máa gbọ́ ìmọ̀ràn, wọ́n wá fún wọn ní ìmọ̀ràn. Wọ́n máa gbọ́ ìmọ̀ràn yìí, wọ́n ṣe wá gbọ́ ìmọ̀ràn yìí ni wọ́n wá padà sí orí pápá ìdárayá yìí tán ti gbá football náà pé èyí. Wọ́n ṣe padà síbẹ̀ nìyẹn o, wọ́n ṣe bẹ̀rẹ̀ nǹkan yìí nìyẹn o. Àdàbí pé àwọn ọmọ Senegal pé bóyá ṣe náà ṣe oògùn. Ẹ wá wo iṣẹ́ Ọlọ́run ẹ̀yin ènìyàn. Ó mà dá kéèyàn máa ní sùúrù o, tó bá dẹ̀ ti bá èèyàn sọ̀rọ̀ ó mà dá kéèyàn máa gbọ́ o. Wọ́n ní arẹ́nibánifọ̀ ó kù àti gbọ́. Ó dá kéèyàn máa gbọ́ràn o, bí tí mo lọ lé ní nìyẹn o. Wọ́n máa gbọ́ràn o, wọ́n máa padà sórí pápá o. Àyàfi bí oògùn ni wọ́n lò, àbí bóyá mírèkù, iṣẹ́ ìyanu, àbí bóyá àlùjọ̀nnú kan ló kó sínú gòlíkípà tilé àwọn Morocco yìí. Bó ẹsẹ̀ tó máa gbé báyìí, tó máa gbá bọ́ọ̀lù yẹn báyìí, ẹ̀yin tèmi, ó kọ̀ gbá báyìí, ó kọ̀ rọra gbà sọ́wọ́ àwọn èèyàn wá Senegal. Bí ìyẹn kàn ṣe rọra mú bọ́ọ̀lù, bó mu ṣíkẹ́ nìyẹn. Wọ́n ṣe gbégbá orí òkè nìyẹn o. Tó gba àmì ẹ̀yẹ yìí o, tínú wọn dùn. Ṣé wá rí ẹ̀yin tèmi ibi tí mò ń lọ gọ́gọ́gọ́ nìyẹn. Ká ní pé wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ yẹn, kán yarí pátápátá, kán má gbọ́. Ǹjẹ́ wọ́n mọ̀ pé àwọn ló máa padà borí òkè? Oríṣiríṣi nǹkan lábàjẹ́ lára wọn. Ó ṣeéṣe kán má ní àǹfààní láti wá gbá irú fútúbọ́ọ̀lù ìbẹ̀lẹ̀ yìí mọ́ fún ìwọ̀ngbà díẹ̀. Wọ́n lè torí ti bẹ́ẹ̀ kán dá wọn dúró fún ìwọ̀ngbà díẹ̀, eléyìí tá à ń pè ní suspend, kán fún wọn ní suspension for a while torí ti bẹ́ẹ̀. So ẹ̀yin tèmi lè ní, ẹ jẹ́ ká fi nǹkan tó ṣẹlẹ̀ níbi Africa Cup Nation yìí, ẹ jẹ́ ká fi ṣe àríkọ́gbọ́n. Ẹ máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀, ẹ máa bá àwọn ara wa sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa gbọ́ràn. Ẹni tó bá ti ọmọ àlè lórí inú tí ò ń bí o, ọmọ àlè lórí inú tí ò ń bí. Bẹ́ẹ̀ ni, ẹni tó bá ti bá sọ̀rọ̀ kó máa gbọ́, torí àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ tínú bá ti bí ẹ, tó bá dẹ̀ ti tù ẹ́ nínú, tó bá ẹ sọ̀rọ̀ kó o ní sùúrù, kó o padà kó o ṣe nǹkan tán ní kó o ṣe.
wá rí mọ̀ pé ìrọ̀rùn ló máa bá wà àìmọye bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n á bínú kó yẹ pé wọ́n á bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbọ́ àṣèyìnwá àṣèyìnbọ̀ gbogbo nǹkan ló máa bàjẹ́ tó bá ti ba nǹkan jẹ́ kò ní ṣe é kó mọ́ ẹ jẹ́ ká máa ní sùúrù nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa ní sùúrù o nínú gbogbo ohun tí a bá ń ṣe láyé sùúrù òun ló dára o bàbá wa Òbé ló kọ orin yẹn ní ọjọ́ kìíní àná ní ìgbà tí ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ lọ níwájú bàbá yẹn bí àwa aráyé mọ́ ṣe dààmú ẹ̀ ó fi sùúrù ó fi sí ó wá ní pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó sà jànà òun ni bàbá yẹn wá sọ pé nínú ohun gbogbo pé sùúrù ló dára sùúrù ló dára bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ má máa jẹ́ ká máa fi ìbínú ká máa fi bà gbogbo nǹkan jẹ́ tó bá ti bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ẹ má máa jẹ́ ká máa wò ó wípé kò sí àlè gbà kò sẹ́ni tó lè bá mi sọ̀rọ̀ olórí ni mí mi ò lè di ìrù kíníkan àgbà ni mí kíníkan mo wà ní ipò kan kò gbé wa débi kankan ó máa bà nǹkan jẹ́ ni o ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ̀yin tèmi òun ni mo fẹ́ sọ lénìí ráńpẹ́ tí ò tiẹ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ mi èyí lè kò pọ̀ ká máa ní sùúrù ká kàn bára wa gbára wọn níyànjú ni torí àìmọye àwọn ènìyàn tó ti fi bínú tó ti fi bà nǹkan jẹ́ òun ni mo ní kí n sọ tèmi ẹ̀yin tèmi ní ráńpẹ́ o ẹ jẹ́ ká pàdé ní comment section gẹ́gẹ́ bí ìṣe wa o ìhókun ìhọ́ra ọmọdé ti dì sí o àdè àjẹkanra o pàdé ìpọ̀jà ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé ìsídìí rẹ̀ o mọ́ lọ sí Èkìtì o.